characteristics tá máa fi wòyàn báyìí tá máa sọ pé olódù ọmọ àrè lélẹ́yìí àṣẹ yóò wù lélẹ́yìí. If you now go out of the both religions, okay, Ìṣẹ̀ṣe and Christianity, you realize that even if you like call yourself an atheist, unless if you are dumb, no ma fi sọ fún mi pé o mọ̀ wípé there is a supreme power in the universe or over the universe. There is a supreme power at play. If you believe that the supreme power exists, I believe that supreme power exists. I don't think there should be a reason why we should be having arguments. So I feel like it's like we are having different roads leading to one place. Compared to, tó jẹ́ pé tá bá wo ìṣe, tá bá wo laws, tá bá wo rules tí Ọlọ́run tí wọ́n fún wọn tó ń guide wọn, tá bá wo pẹ̀lú ẹni tá wá believe in as olódù tó mọ àrè, kò correlate, kò really make sense. Then you can now say that why are you doing this? So simple answer is, èmi wo Christianity from my own point of view, and let me tell you, my own point of view on Christianity is very different from the normal point of view, which Yalode knows. My own point, I look at Christianity from my point of view. I look at Ìṣẹ̀ṣe, and I see that even if you say, okay, the difference is Jesus, well, in Ìṣẹ̀ṣe there are 402 orishas. If I say my own makes it 403, I don't think there's a problem. That my own is for me. It's not for, in fact, it's not for my children. Because the children, tí mo ká ṣá mọ̀ pé kò sọ́mọ mi kankan tó máa lọ sin Allah lẹ́yìn kí n pa fúnra mi. Lẹ́yìn yẹn o, there's nothing. Kọ́ ọmọ mi sọ pé òun fẹ́ máa ṣe Ìṣẹ̀ṣe lé ní aborúbọ ìyàbọ̀ ìbọn ṣíṣe ni o. Ṣìbó olódù ọmọ àrè ni. Go ahead. She understand? In a way, I would like to believe from what you have said. I would like to draw a conclusion. Baba wa ọba ọmọ, why unmuting? Do you have something you want to say? I would like to draw a conclusion, and what would that conclusion be? Is that you have successfully drafted another religion for yourself. Either you are what's it called? Conscious or unconscious about it. Because it's like, oh, you are not finding comfort in Ìṣẹ̀ṣe. You don't find comfort in Christianity. So you have to, in your own mind, design something comfortable for yourself to agree and believe on. Can I refute that? No. Sorry. I'm still speaking. All right. So wípé no Christianity, but kò ń ṣe the same Christianity táwọn èèyàn ń ṣe lẹ́yìn ń ṣe. Fún àwọn tó bá nóye o. Ẹ wá wo inú Ìṣẹ̀ṣe. Ẹ wá wo gbogbo inú Ìṣẹ̀ṣe tó ṣe tó. Ẹ rí nǹkan kan yọ jáde ńbẹ̀, ẹ wá yọ Olódùmarè kúrò ńbẹ̀. Ẹ wá so pọ̀. You see, some people are living in this world is full of chaos. Just like you said, you said, and I quote, this your belief is not for your children. Because there is a lot of, confusion. If there's any other word for confusion, I would like to use it. A worse word than that. Sorry, because please. You yourself, sorry, sir. I love that word, that confusion. Excuse me, sir. Excuse me. Because you're not listening to learn. You're listening to argue. I'm listening to learn from you, and at the same time, I'm listening to digest whatever you have said so that I can draw a conclusion from it and respond to you. If you notice me interjecting, ibi tí mo ti fẹ́ interject níbi tí mo rò pé ẹ ti délẹ̀, then later I saw that, oh, you are still going on.
listen to yourself speak. You said this religion, this belief of yours is not for your kids. Because you yourself know that either you are conscious about it or you are unconscious about it, there's something wrong with it. But at the same time, it is okay to you. But at the same time, deep down you know there's something wrong with it. Because one thing nǹkan tá a bá ń ṣe tá a bá fi lọ́mọ lọ́wọ́ ó máa parun. Nǹkan tẹ́yin wá ń ṣe tẹ́yin wá ń rò wípé lọ́dọ̀ ọmọ yín ó lè máa wá acceptable, or you are not even doing it for your children to even know about it, let alone accept it. Then that means you yourself, you are conscious in your subconscious mind, báwọn onígẹ̀ẹ́sì ṣe máa ń sọ, that there's everything wrong with it. Àwọn bàbá wa ló máa ń sọ wípé téèyàn bá fẹ́ jẹ́ ọ̀ṣàká kó jọ́ ṣàká, tó bá fẹ́ jẹ́ òṣoko kó jó ṣoko, ọ̀ṣàká ń ṣoko yọmọ ènìyàn. I don't know if you're still listening because your life is in pause. Yeah, I'm here, but there's something I want to say. No, don't be eager to respond because you are not listening. I'm listening to you. You are not listening. If you are listening, you will not be eager to respond. You will first listen, digest, and draw your conclusion. That is how to be a good listener, a good learner, and someone that wants to move forward from whatever cage, that he or she is in. We are all in one cage, one way or the other. Mo máa sọ kíní kan ẹnìkan máa sọ̀rọ̀ pé disability, gbogbo wa la ní disability. Kò ń ṣe ẹni tẹ́sẹ̀ ń dùn nìkan ló ní disability, kò ń ṣe ẹni tí ọwọ́ ń dùn nìkan ló ní disability, àbí ìta lè rí. Whatever you don't have ability on, you are disabled from it on that thing. So you yourself create that chaos and you feel you are comfortable in it. But you are guiding your upcoming generation from it. Wake up from your slumber. You know you are creating an error. Not just a small one. Something that will make people question your sanity. Sorry to use that word, but I can't even find a right word for it than that. Somebody that will make people to question your sanity. Because ìyá àgbà mi máa sọ kíní kan pé kó tó sọ̀rọ̀ ní àwùjọ wàá kọ́kọ́ digest ọ̀rọ̀ yẹn nínú brain ẹ̀ pé kí ni àwọn tí o fẹ́ sọ fún, báwo ni wọ́n ṣe máa gbọ́, kí ló máa ṣe jẹ́ létí wọn. You said, just in the few words that you have spoken, everybody knows there's a lot wrong with you. I'm sorry, but it is the truth. And now, what I need you to do as an advice, I'm not mi ò forcing you, pé kẹ́ jókòó kẹ́ wá sun oorun mẹ́ta tí ọmọkùnrin sùn, kẹ́ wá ro nǹkan tẹ́ sọ lénìí, rephrasing it pé Olódùmarè ẹ wá nu Christianity, ìtàn ṣe nu Christianity tó gbé fún yín nǹkan lẹ́ ń ṣe, ẹ wá mú Olódùmarè nínú ìṣẹ̀ṣe, ẹ wá dà pọ̀ mọ́ gbogbo ẹ̀, ẹ̀yin tí mú ti another version of Christianity tí ẹ ti ń ṣe lọ. Does that make sense to you? Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè nìyẹn. Ẹ dẹ̀ ti dáhùn, mo dẹ̀ ti fún yín ní token tèmi lé lórí. Mo wá fẹ́ béèrè ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé tá bá ń tọ́ lọ nínú ìṣẹ̀ṣe, how much do you know? Ẹ ṣeun. Ṣé mo lè sọ̀rọ̀? Èmi like. Tẹ́ bá fẹ́ dáhùn ìbéèrè mi without pé ẹ̀ ń gbé ọ̀kadà, ẹ̀ ń yabí. Ìbéèrè mi strictly remains ẹni ẹ mọ̀ nípa ìṣẹ̀ṣe pé ọmọ àgbà ẹni sùn bàbá mi ẹni
Mo béèrè question. Mo ń sọ̀rọ̀ lọ ni ẹ̀yin lẹ béèrè question lọ́wọ́ mi. Ní sùúrù bàbá mi, ẹ ti fún mi ní èsì yín, mo dẹ̀ ti draw out conclusion mi lé lórí. Did you learn anything from that? Oh my God. Ìyá Òṣàtọ́lá ṣe béèrè question ni na ẹ jẹ́ kán dáhùn náà. Question ni mo béèrè lọ́wọ́ wọn, mi ò fẹ́ kán padà máa bí about the ẹ jẹ́ kó answer question yẹn. No, let me talk. I will talk now. Ìta ti sọ kọjá yẹn jẹ́ kí yẹn re ìwàlẹ̀ àṣà ṣó ti yé yín. Eléyìí tí mo sọ. Okay, ẹ fẹ́ gba èsì no rárá o, èmi kì í ṣọmọ lọlé lọ gbèsè wá, a máa jọ sọ ni. Ó yá ẹ máa sọ̀rọ̀ bọ̀. But ẹ má gbàgbé ìbéèrè tí mo bi yín. No lè gbàgbé láíláí. So èmi máa láìkì kí èèyàn wà kó jẹ́ pé don't let me take it that way. But maybe èmi mi ò mọ bọ́n ṣe ń gbọ́rọ̀ lẹ̀ ọ̀bí àyìn lẹ̀ mọ bọ́n ṣe ń gbà ọ̀rọ̀. What I said was religion tèmi Christianity tí mo wà ní èyí mi ò sọ pé dandan òun náà mo máa ṣe nǹkan tèmi ṣàmọ̀ ni pé ṣebí èmi bàbá ẹ̀ ó bá mi nínú Christianity ó dẹ̀ rí pé ọmọ Yorùbá ni mí kò sí ni ó máa mú kan méjèèjì ní nǹkan tèmi ṣàmọ̀ ni pé kàkà kó lọ forí gbálẹ̀ ní Kàbá a máa jọ poison ara wa ni that's all that's one. Number 2. Jọ ẹ bá wa tẹ F1 ẹ jọ ẹ má lo word yẹn ẹ sọ èdè wa. Okay, Yorùbá. Then number 2. Ẹ sọ pé there is a lot of confusion in what I just said and all of that. Researcher lè mú and tẹ́ bá lọ wo history tó máa ń wo àwọn tí à ń pè ní philosopher lẹ́nu wìrì la máa ń pè wọ́n gbà yẹn. You understand? But I'll just ask you a question. How many religions currently today in the world? We have 10,000 religions in the world. 10,000. I will be the greatest fool to believe that in the entire 10,000. Seraph, religion is different from spirituality. Don't mix it together. No, we are talking about religion right now. No. Ìṣẹ̀ṣe is not a religion, so totally. So religion is different from religion. Religion is different from spirituality. I'm asking you a personal question. Ṣeun Iyalode for coming in at the right time. Okay. I'm talking about you personally now. I'm not talking about. Let me tell you one thing. I will bring it to that. Please let me land, please, ma'am. Just 1 minute. There's one issue people are having. A lot of people are having that issue. When we are talking about yourself or myself or our race or something particular, 3,000, 3 million, there can be billions for all I care. I'm talking about myself, my origin. Me, I want to be selfish. You understand me now? So as I was saying, if there are 10,000 religions, let's assume that out of that 10,000, half of them have is certain spirituality and not just philosophical, followership. You are missing it. No, it's get wait. There's still something you're not getting. There are religions and there are spirituality. So yeah, but some religion have spirituality. I think we have we have just about 17 spirituality in the whole world. So the rest are religion. And like I said, when you come to Ìṣẹ̀ṣe, it does not apply when it comes to religion. When you come to Christianity, it does not apply when it comes to spirituality. So that analogy you want to make is already faulted from the beginning. That's what I'm just saying. So you can go ahead with your submission. What I was trying to say that it's not really pertaining to Ìṣẹ̀ṣe, it's pertaining to Christianity. That's how I was using the 10,000 religion analogy. And all I was trying to say is that as a Christian, not as Oníṣẹ̀ṣe, as a Christian, if there are 10,000 religions in the world, and everybody is touting to be the way to God, I mean, I don't think it's reasonable to believe that you are the only one that knows God. Now, remove that 10,000. If I don't know if everybody will agree with me, but I mean, I just believe that I'm not saying you don't know God or you are not serving the right God, but for you to believe you are the only one. What if your religion is actually as small as maybe 500 people, and you believe in the entire world of 7 billion, it's only those 500 people that actually know God? It doesn't really make sense to me. So let's move that 10,000. Can I respond to you, or you are still? I'm still talking. Let's move that 10,000.
and let's leave away just Christianity and my belief. My belief now is that Christians may even know God. I'm a Christian, so of course I would lean towards that ideology that we know God, we know the true God, right? And I'm also now saying that we cannot be the only ones that know the true God. I've not seen every other spirituality in the world. I haven't, but I have seen Isheshi. And I see the things that are in Isheshi. I see that at the end of the day, if you are talking about Mimo, Christian ni mo ṣáà ti bọ̀ nílé Ọlọ́ṣun rí, mo ti wọ nílé Onífárí. Tó bá sọ pé mímọ́ òun ni. And if even in Christianity you realize that, break down the characteristic of your God as a Christian, break it down to basics, you realize that it's basically more or less nature. What is the basis of our spirituality? What's the basis of our spirituality in Isheshi? It's not nature. So I think I have been able to break down where I am able to align these two things and say that I don't know about the Guru Maharaj Shawa, but I don't know about them. Me, but I want to draw out spirituality to them. I will come out and say, elephants not to draw it out. I don't know. But me, I know that in Christianity, we have a God who speaks through the air. He's a God that speaks through the waters. He speaks through fire. The 4 elements that we have on earth, he speaks through it. And those 4 elements are very much present in Isheshi. I mean, I'm a spiritualist. Some people know me for that. So let's leave that. Now, the question that you asked me, Yao Shatola, she me Bible question by you. Ẹjọ́ ẹ má bínú, mo máa ti gbàgbé question kejì tẹ́ ṣe béèrè lọ́wọ́ mi. Okay. Mo ní ẹni ẹ mọ̀ nípa Ìṣẹ̀ṣe pé ọmọ. Yeah, that how much do I know? Honestly, I don't even know anything. But you were so confident when you were saying it. As somebody rightly said. Should we say, wípé ẹnu ló gbé yín débẹ̀ ni? Do you take that back? No. I'm a Yoruba person. No. Don't do emotional blame here. It's not emotional anything. Emotional kini. Wait, me ò like argument. Moni, you already said when you and Baba Fashati, Baba Obamote and Basira, you said, ọmọ àgbà ni ẹ̀yin náà dẹ̀ mọ̀ nípa Ìṣẹ̀ṣe. So now you're saying you don't know much nípa Ìṣẹ̀ṣe. I'm now asking you now, pé ṣé ẹnu ló gbé yín? Would you like to take that back? Ṣé máa kó jẹ? Mi ò kó jẹ o. Okay, so how much do you know about Ìṣẹ̀ṣe? Thank you. If you would agree with me, oúnjẹ tí à ń jẹ nílẹ̀ Yorùbá Ìṣẹ̀ṣe ni, aṣọ tá à ń wọ̀ Ìṣẹ̀ṣe ni. The way that I kí àgbàlagbà lọ́dọ̀ wa Ìṣẹ̀ṣe ni ọ̀rọ̀, especially ọ̀rọ̀ èdè, that one alone òun gangan Ìṣẹ̀ṣe gan sef. If I have all of this, even if you're a Christian, oníṣẹ̀ṣe ni ẹ́, you may not just be practicing. That aside, I said I'm not like a regular Christian. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé èmi as a Christian mi ò ní sọ pé nítorí pé ojú ọmọ Ọlọ́ṣun mi ò ní bá ṣe, èmi máa súnmọ́ ẹ. Mo fẹ́ mọ̀. Onímọ̀ ni mí, mo fẹ́ mọ̀ ni. Oníṣègùn ni ẹ́. Àìmọye oníṣègùn tí mo ní lọ́rẹ̀ẹ́, ẹ lọ bèrè mi ní Ìjẹ̀bú Òde. Wọ́n ṣe babaláwo, wọ́n pé oníṣègùn wà, adáwọn ṣe wà, bàbá oníṣègùn wẹ́wẹ́. So I cannot tout myself to say that I'm more Ìṣẹ̀ṣe. Kò sẹ́ni tó mọ̀ Ìṣẹ̀ṣe tán. Mi ò tí mọ babaláwo náà tó máa jáde tó máa sọ pé òun mọ̀ Ìṣẹ̀ṣe tán. Ibi tó mọ̀ ètò ìtẹ̀lómi ti bẹ̀rẹ̀. Tó bá sọ pé wọ́n mọ̀ Ifá ṣe wá fẹ́ ṣùgbọ́n gbogbo ẹni. There are 402 gods, deities, if I'm not mistaken. Ó lè mọ̀ gbogbo ẹ̀ tán. So I'm not going to fall into that trap and say, yes, mo mọ̀ Ìṣẹ̀ṣe. Mi ò mọ̀ Ìṣẹ̀ṣe. But ọmọ Yorùbá ni mí.
So I believe I've answered your question, ma. Yes, sir. You are a very smart man, but not smart enough. You know why you are not smart enough? In níbi tí ẹ ti ń sọ̀rọ̀, the same thing tí mo fẹ́ kẹ́ ṣe lẹ́ ń ṣe. At the end of the day, ẹ kó ọ̀rọ̀ yín jẹ náà ni. You already said you know nípa ìṣẹ̀ṣe. You know a lot. You know I was quoting you by your word, and you said ọmọ àgbà ni. For you to have said that, meaning to some extent, ẹnímọ̀ nípa ẹ̀. So right now, mo wá sọ wípé tẹ́ ẹ bá ti sọ wípé ẹ mọ̀ nípa ẹ̀. Mama, aspetta. Wọ́n máa ń jáde dọ̀bù. Ẹ fi ní ìtòrí àmú wọlé ẹ múra yín wọlé. So tẹ́ bá wá sọ wípé ẹ mọ̀ nípa ẹ̀. Tí mo wá ń sọ fún yín wípé ṣé ẹ ṣe mistake sọ bẹ́ẹ̀ ni, ṣẹ́nu ló gbé yín, ṣé ẹ kó jẹ ní, ẹlẹ́ẹ̀kó jẹ. At the end of the day, kí lẹ fi parí note yín, ẹ ní kì í ṣe pé ẹ mọ̀ nípa ẹ̀ náà. Kó jẹ náà nìyẹn. Hello. Can you take your sister inside, please? Hello, bàbá ọmọọṣẹ́ ní nǹkan tẹ́ fẹ́ sọ ni. Hello. Bàbá ọmọọṣẹ́ ní nǹkan tẹ́ fẹ́ sọ. Ó dà pé bàbá ọmọ ṣe mistake àti unmute. Nǹkan tí ẹ̀gbọ́n mi sọ. Mo fẹ́ báyà lóde sọ̀rọ̀. Nǹkan tí pásítọ̀ máa sọ. Mo wá ń bí mò ń gbọ́ yín. Bọ́dá ọba ọmọ ẹ jọ̀ọ́ tẹ́ bá ti gùnkè padà. Ẹ̀mí ariwo yẹn ti pọ̀ ju ẹ̀ lè máa bẹ́ wá létí. Ọmọ ọba mo gbọ́ bàbá faraṣẹ́ wọn. In short, ó kàn ní nǹkan tí mo tẹ̀ ya wa. Ṣé ẹ gbọ́ mi ni? Ṣé ẹ gbọ́ mi ni? Nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ tèmi náà ó sì bá kọ́ ni. Faraṣẹ́ èmi gbọ́ yín. Èmi dẹ̀ ń gbọ́ wọn. Ẹni àlejò tẹ́gbà lọ́sàn-án yẹn ni mo sọ nípa ìtàn ìjẹ́bú something ọ̀gbìn kan. Ṣé rí mo máa ń sọ kinní kan, àwọn èèyàn kan máa ń sọ wípé bàbá kan ní kí ìyálóde gbé wọn wá sókè, ṣé máa gbé wọn wá sókè? Bàbá wo ni? Ṣé rí ṣé wọ́n ti gbé wọn wá sókè? Téèyàn bá fẹ́ wá ìmọ̀ láyé kéèyàn wá ìmọ̀. Mo wá orúkọ wọn. Kó wá mọ̀ dáadáa. Kó wá ìmọ̀ yẹn dáadáa, kó má wà ní àbẹ̀. Hello. À ń gbọ́ yín sà. Nẹ́tíwọ̀kì mi ò dáa. Mo ń gbọ́ yín. Nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ wọn ò dáa. So ṣe rí èmi sì ní nǹkan kan tí mo tiẹ̀ fẹ́ sọ o. Gbàgbé nẹ́tíwọ̀kì yín ni ò dáa o. Nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ mi báyìí ò dáa jáde. Nẹ́tíwọ̀kì yín ní issue. Èmi nǹkan tí mo ń sọ. Jọ mí lójú. Tí èèyàn bá fẹ́ ṣe research ó dáa kéèyàn ṣe ìmọ̀ dáa gan kéèyàn wá oríṣiríṣi ìmọ̀, but kò sí nǹkan tó burú. But èèyàn ti fi ń tako àṣà àti ìṣe ara ẹ̀, ìmọ̀ yẹn kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó gan. But àti sọ̀rọ̀ ẹ yé máa sọ̀rọ̀ yìí. Because there are two different things, fine and good. Mo kàn wá comment section látàárọ̀ mo ń gbọ́ nǹkan tí báàní yẹn sọ látàárọ̀ bó ṣe sọ ìtàn Ethiopia ó ṣe Ethiopia gbogbo ẹ̀. kì í ṣe bàbá Seraph, kì í ṣe ẹ̀yin nọ́mbà wọn tún ti gbé lọ síbòmí. Ṣé rí ọlọ́mọ ayẹ kó padà dùn ẹlòmíì ó máa padà dùn ẹlòmíì kò pé ń sọ̀rọ̀ ìní. Ìyàwó Ọ̀ṣọ́tọ́lá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé ọmọdé kan ń bi ìyá ẹ̀ léèrè question kan, ìyá ẹ̀ ò lè dáhùn question yẹn. It's a big shame ní kó mọ̀ mí bí mi léèrè question tí mi lè dáhùn. Ìdójútì ńlá gidi ni o. Ọmọ yẹn tún wá fi kún o, ọmọ yẹn tún wá sọ pé òun máa wá bí kí n béèrè kémi jẹ́ ọmọ yín nísìn bàbá wa,
kí wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ yín nípa ìran yín kẹ wá lẹ́ẹ̀mọ́ kí wọ́n sọ fún yín pé màá wá ẹni tó tún Yorùbá jù yín lọ ẹ jọ ó dìgbà tí bá tó sọ fún bàbá yẹn pé orí yín ò pé sà. What a big slap. What a big slap to me. What a big slap to me. No, ọmọ àlè ló ń jẹ́ bẹ́ẹ̀. So nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé àfi ń pọ́n ìṣẹ̀ṣe lé àbí àfi ń pọ́n Ifá lé. Kò sí àwa ìbáṣe bí mo ṣe wáyé ọmọ àwọn nọ́ọ̀sì lára náà kọ́ fine. But tá bá mú ara fi sọ nǹkan kan pé bí nǹkan yìí ṣe rí lélẹ̀ ẹ má wò lè argue ẹ lọ ṣe findings yín lórí ẹ̀. Argument ò lè bring anything. Intanet yìí sọ ṣé lóòótọ́ ni ṣé irọ́ ni go for your research. Kó tó lè mú ẹ kó tó lè debunk pé ìmọ̀ ẹnìkan ọ̀dà definitely o ti mọ̀ nípa àmọ̀ yẹn. Tó bá mọ̀ nípa àmọ̀ yẹn tó wá ń bẹ́ ní argue you are not make any sense. You don't want to learn. But maybe you come for argument or something. Mo sọ̀rọ̀ kan níbílẹ̀ kan ó jọ insult lójú bàbá wa tó wà ní ìsàlẹ̀ mi. Bí insult ní lóòótọ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ̀sìn náà máa dùn mí pé tẹ́ ẹ bá fẹ́ sọ nípa ìmọ̀ kan ẹ make sure pé irú nǹkan yẹn gẹ́gẹ́ ló ṣẹlẹ̀ sí religion ló ń ṣẹlẹ̀ nínú religion báyìí. Kùránì ò mọ̀ nípa ìran mi ó dẹ̀ ń ba ìran mi ó dẹ̀ ń sọ even tẹ́ bá tán fẹ́ fi sí òótọ́ ọ̀rọ̀ gan àti Bible àti Kùránì wọn ò sọ nǹkan kan nípa ìran wa. Àwọn tán fi ń ṣe 419 náà fi ń post ó dàbí ọ̀rọ̀ ṣèríà lọ tó fẹ́ gbé wá ìgangan bí Kùránì àti Bíbélì ṣe rí gẹ́lẹ́ nìyẹn. In tí ò jọra wọn tẹ́ ń gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn there must be a problem. Even kíró yẹn irọ́ èwo tírọ́ bá di méjì irọ́ máa ń dòótọ́ Ifá náà sọ o tírọ́ bá di méjì tó bá máa ní sínsìn ló máa dòótọ́. Tẹ bá ra àwọn mùsùlùmí tó bẹ̀rẹ̀ sí ní parọ́ láàrin àwọn àtàwọn Kristẹni tó bẹ̀rẹ̀ sí parẹ́ yóò mọ flow ni ẹ jẹ́ kó níṣẹ̀ṣe kan wọ̀ bẹ̀ àárín yẹn máa dàrú ni òótọ́ yọ kan mi lọ́wọ́ mi yẹn nìyẹn. So let us be realistic to ourselves. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé say no to religion in our land. Bàbá yìí rí gẹ́gẹ́ bíi pé mo fẹ́ àbẹ́ni tó fẹ́ dá ogun lẹ̀ pé a fẹ́ dógun lẹ̀ no kì í sọ̀rọ̀ ogun gangan kì í lè yóò sọ̀rọ̀ ogun ò lè ṣẹlẹ̀ that's the reality ogun kankan ò lè ṣẹlẹ̀. Yín tó máa padà ṣẹlẹ̀ náà ni àtẹ̀mí àtẹ̀yìn a máa sọ pé say no to Muslim and Christian in Yoruba land. Go and write it down. Go and write it down. Lọ kọ́ déètì ni. Ojú mo máa ti ẹlòmíì àti gbé àgé àlùwà lásán lọ báyìí. Ojú mo máa ti ẹlòmíì àti gbé Bible sẹ́gbẹ̀ẹ́ lọ sí chọ́ọ̀chì. It will happen. Because reason ni wípé àwọn nǹkan tí kinní yìí kó sínú kò bá àṣà àti ìṣe wa mu. Kò tiẹ̀ even ó yá tá bá sọ fún yín wípé yẹn ìtàn Òṣogbo dà nínú Bible ẹ lọ bá mú jáde ìtàn Òṣogbo dà nínú Kùránì ẹ bá mú jáde ẹ máa parabulate káàkiri ni. Tá bá sọ pé àfẹ ẹ máa láfẹ́ dógun lẹ̀ kí lógun tó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ kò sógun kankan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ náà. Ṣé mi àti ìyá Ọ̀ṣàtọ́lá la máa sọ pé a fẹ́ jà kí la fẹ́ jà fún? A lè jà lórí òdodo náà. Láti sọ wípé àti mọ èdè ọ̀pẹ ó ṣòro láyé àti mọ èdè ọ̀pẹ sẹ́ẹ̀mọ́ tí wọ́n pé àti mọ èdè ọ̀pẹ ló ṣòro nítorí mi ìbá èdè ọ̀pẹ ní pé èdè Yorùbá ó ṣòro gan láti mọ̀ ó le láti mọ̀ ìwọ tó bá yẹ pé ó lọ sí Syria ní kíní kan ní ọmọ history kíní kan mọ̀ sí ó lè má fi wé ti ilẹ̀ Yorùbá o ó kì í sínú ìgbà tó bá wọnú ẹ̀ tán even tó máa ń sọ̀rọ̀ religion máa gbé ni ẹ ṣe pè ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwé tí o tiẹ̀ sọ tí o lè rí tracy sí yín nínú ìwé yẹn you can kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ trace Bible bẹ́ẹ̀ ṣe fẹ́ trace Christianity. ẹ jọ ẹ kì í reply yín within 30 seconds. Bàbá mi ẹ jẹ́ kí n land as ọmọ Yorùbá no ẹ máa continue but as ọmọ Yorùbá. ẹ jẹ́ kán respond yín bàbá Fáṣẹ ẹ jẹ́ kán sọ̀rọ̀. as ọmọ Yorùbá tí n bá dé Amẹ́ríkà tí n bá rí tán ṣe ìṣẹ̀ṣe inú mi máa dùn wọn. Now èmi fẹ́ béèrè question kan ṣé Amẹ́ríkà wà nínú ìṣẹ̀ṣe kò sí now that doesn't mean that you cannot propagate your spirituality it doesn't ẹni tó bá fẹ́ ni kó fẹ́ ẹni tí ò bá fẹ́ ẹ má disturb ẹ that is the law. Fine. Any sùúrù 30 seconds yìí ti elapse. You said 30 seconds. Àbí? Ó ti elapse.
Now, kò sí anybody tó ń force yín láti wá ṣe. Kò sí anybody tó ń force yín láti wá jẹ́ full-blooded àti responsible ọmọ kóòtù òjíire. As you should be. Anyways, nobody is doing that for you. But nǹkan tá à ń try láti ṣe òun ni wípé à ń gbìyànjú láti pe wa sí àkíyèsí. This is who you are. You must be proud of it. You should be. Nǹkan tó fa gbogbo kálọkábọ̀ yìí tí ì gé tiẹ̀ èmi sọ wípé ṣe rí in this let's be realistic. Let's be realistic. Seraph, ṣé ẹ lè má interject? Ṣé ẹ lè má interject? Nobody is telling you to come and do anything. We've not said that so far. Baba Fash is only saying it will get to a point, which is true, and I'm seconding that thought and the motion. Wípé ó máa dé point kan sẹ́ àti gbé Bíbélì àdóhùn tìjú fact ni àjísọ because bẹ́ẹ̀ ṣe fún àwọn bàbá wa nìyẹn nígbà kan. I have a lot to say to you because you said some things that you have àwọn oníṣẹ̀ṣe around you, ẹni oníṣègùn tó pọ̀, ẹni babaláwo pé ẹ̀ ń kọ́ ìmọ̀ lọ́wọ́ wọn, and you're strongly against them and you are not even with them. Then gbogbo ìmọ̀ tẹ́ ń kọ́ lọ́wọ́ wọn yẹn kí lẹ fi ń ṣe to fight against it, isn't it? But you are out here to defend. I don't understand that question. Whatever you have created. So is that a question or is that a postulation? Are you putting it to me or are you asking me? Let me tell you one thing, Baba mi. There's one thing you are doing and it is hurting you, trust me. You don't listen to digest. You listen to counter. You listen to react. You listen to get angry. Counter by. Question ni. Are you that statement? She ain't be low mini. Abi she ain't postulate here as a fact. Cause mo bere niye. Well, let me tell you something. It is not only I and you that wà lórí app yìí àbí lórí agbágbé yìí. Tí mo bá foolish àwọn 43 people àbí 45 people tájọ wà àbí 50 people yìí àwọn náà ò lè foolish. Tí mi ò bá mọ nǹkan tí mò ń sọ torí mi ò pé orí tàwọn náà ò lè dàrú bí tèmi. You understand me now? They are listening to me. Likewise you. They are listening to you too. So tá bá wá ní wípé kí wọ́n wá máa sọ kí ló ti ń porúkọ ẹ̀ wọ́n. They will have a lot to say. You should listen to yourself. Okay, mo request kini. Ó dà pé ẹni sùúrù, ó dà pé jẹ́ nìkan tó ń follow me, right? Now, kí ọ̀rọ̀ conversation wa yìí nísìn máa lọ gbé sórí page mi because mo sáré screen record. Máa lọ gbé abala bẹ̀yẹn sórí page mi. Then you can go there and see the reviews. I'll put it on my Facebook. I'll put it on my YouTube. And I'm going to do that for you this evening. So that you can see what people think about our discussion. In response to that allegation, anyways. Why are you close to people that you said you don't want to affirm yourself to be part of them? Mi ò sọ pé kó má sọ̀rọ̀, kó listen kó tó sọ̀rọ̀, kó má dúró. Èmi mo máa sọ kíní kan fún yàn. Ìyálóde ẹ má bínú. Ẹ rí pé ohun mi ò lọ sókè látàrọ. I don't like argument. That is me. Tí ò tí yé yín ẹ lè question ẹ lè police bẹ́ẹ̀ ni ẹ ṣe máa respond. That's why tó ṣe kẹ́ read èèyàn kẹ́ tó béèrè question lọ́wọ́ ẹ lè rí mi kí engage Seraph á sọ fún mi pa mọ́ra dáadáa mi ò engage ẹ nǹkan tó yẹ sọ yìí ó yí máa sún yẹn máa wà frustrate mo lè ti rí pé tí wà triggered òun mo ṣe sáré wá sọ̀rọ̀ fún yín òun ló wà ń bẹ̀ mi ò sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kò sí bẹ́ẹ̀ ṣe máa bá sọ tó bá lọ bá ẹjọ́ máa yíra yín ni ẹ jẹ́ kó ṣẹ́rí the only way tẹ́ fi lè engage ẹni pé ẹ jẹ́ kó dá yín lóhùn bó ṣe fẹ́ dá yín lóhùn ẹ má police pé báyìí ni kò ṣe dá yín lóhùn ẹ̀yin ẹ kàn pick information tẹ́ ẹ ń wá
torí kò lè dá yín lóhùn the way you want it or just let him be. a máa fi mọ orí ẹ̀ tó ń gbọ́n jẹ́ fún rẹ̀ simple. ẹ jẹ́ kó dá yín lóhùn. mi police ẹ pé ìwé ìtọ́sí máa dá mi lóhùn. Ìyálóde mi ò police wọn pé ìwé ìtọ́sí máa dá mi lóhùn rẹ̀. Mo ń sọ wípé téèyàn bá ń sọ̀rọ̀ kó má interject. That is it. Nígbà tẹ́yìn bá lẹ̀ fún 30 seconds tẹ́yìn sọ̀rọ̀ fún like 5 minutes ó ti ń. Àwọn ló béèrè 30 seconds náà àwọn ló béèrè 30 seconds èmi dẹ̀ kọ́ ni mò ń sọ̀rọ̀ ńgbà yẹn bàbá fàájì ló ń sọ̀rọ̀. ṣé mo lè sọ̀rọ̀ báyìí. That is what you should have said. You said 30 seconds. And I said it just, and I did it just the way you asked. All right. In response to that your allegation. You wípé mo Seraph, àwọn ni wọ́n sọ̀rọ̀ lọ́wọ́. Èmi gan tún gbàyè lọ́wọ́ tí wọ́n ní. Okay, àti kíní àti kejì. Allegation tí Ọ̀ṣàtọ́lá sọ. Ẹni sùúrù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Seraph, please still mute. Bùrá ṣeun, ẹ parí submission yín. Ẹ má bínú, trust mi ló ń fún mi ní issue. Ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo yín. That's why I'm no longer active. Mi ò fẹ́ pa life yẹn mọ́ yín lójú ní yẹ kí n sọ pé mo fẹ́ lọ sùn. Ó yá bùrá ṣeun. Babaláwo Fáṣeun. Ṣé rí nǹkan tèmi kan ń tọ́ láti mú jáde ní ọ̀rọ̀ yẹn ni wípé brother Seraph a máa ní láti sọ tó ń jẹ́ òdodo fúnra wa. Ṣé ń gbọ́ mi? Kí ni ó dẹ̀ ń dájàlẹ̀ gan láàrin àwa ọmọ Yorùbá gan even láàrin àwọn àtàjọ jẹ́ babaláwo oníṣẹ̀ṣe nǹkan kan ó dá wà lálẹ́ gan wípé èyí máa sọ pé òun mọ̀ nípa ìtàn Yorùbá á dẹ̀ máa sọ ọ̀rọ̀ tó dẹ̀ máa gẹ́ẹ̀sì ọ̀rọ̀ Yorùbá yẹn even kí babaláwo máa sọ̀rọ̀ gan tó máa bá babaláwo ágìw tó jẹ́ babaláwo onífá ni o tó jẹ́ onífá tó máa bá babaláwo ágìw àmàdí because kò dẹ̀ síbi tẹ́ ẹ wò ṣe fẹ́ gbóòtọ̀ ọ̀rọ̀ ẹ sọ rẹ́kọ̀dù ọ̀rọ̀ tí mò ń sọ kò síbi tẹ́ ẹ ti fẹ́ rí òríjínà ìtàn ilẹ̀ Yorùbá tó kọjá ọ̀rọ̀ ẹnu Olódùmarè lọ which is Ifá kò sí tó bá níwọ̀n kìnnìkìnnì kan ìdèmí ọmọ Ethiopia àbí kìnnìkìnnì kan sọ ẹsẹ̀ Ifá tó mu wá Ifá máa sọ bí ìtàn bí ilẹ̀ Yorùbá gbogbo Ifá máa sọ̀rọ̀ ayé ìwà ń fi ọ̀rọ̀ Olódùmarè wé ọ̀rọ̀ rìsàṣà actually mi búlẹ̀ ẹni tó ti research. Ti interject okay mo rẹ̀ bẹ́yìn mi mọ̀ kẹ́yìn lẹ́ sọ̀rọ̀ ẹ̀ continue bọ̀dá ṣe. Mi búlẹ̀ ẹni sọ pé kẹ́yìn má lọ sí research lórí ìlú ẹni tó lọ kí ó lọ sí research ní ẹni tó lọ sí wá ìmọ̀ báyìí bó lọ sí researcher ni wọ́n. Researcher yẹn wá yàtọ̀ sí ẹni tá à ń pè ní bàbá ìyàwó. ọ̀gá pé researcher làwọn. Ṣé ń gbọ́ mi? Ẹni tó kéwú Sàṣà ni ẹni tó lọ ka Bíbélì Sàṣà ni ó yàtọ̀ sí ẹni tá a ń pè ní babaláwo ìtàn pè ní babaláwo gan ẹlòmíì gò wọ́n tún mẹ́ tá a bá ní ká máa sọ tún babaláwo mo bí ẹni ilé rẹ̀ pé kí náà ń pè ní babaláwo lẹ́ẹ̀kan ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ tó yàtọ̀ sí nǹkan tẹ́mi sọ. Let us be realistic ẹ̀ lè rí ìtàn Yorùbá tó kún tó máa lọ gbéwèé kan wá wọ́n gbéwèé kan wá ẹni tó kàwé fi ń gbé ẹni tí babaláwo kàwé ni. Ìtàn ọ̀rọ̀ ẹnu Olódùmarè ọ̀rọ̀ tó jẹ́ wípé mo tún wá mú kankan mo tún wá mú váàsì wá nínú Ifá fún yín wípé èdè tèmi àti yín sọ Yorùbá tèmi àti yín sọ tẹ́ ẹ̀ ń gbọ́ mi tàjọ ń gbọ́ra wáyé ta ló mú wá mo tún sọ ibi tó ti wá mo tún sọ ẹni tó mú wá fún yín you are still arguing with me with your research what you kíní kan gbẹ̀gbẹ̀gbẹ̀. Gbogbo yìí tẹ́ ń sọ yẹn kò tẹ́ sí gbogbo yẹn mo sì máa gbọ́ mo ò fẹ́ gbàgbé reply mo fẹ́ fún yọ Ọ̀ṣàtọ́lá. ẹ jẹ́ kí n conclude ọ̀rọ̀ mi ṣe rí ibi tí èmi àti ti wọ́n ti you need to be very patient if you don't want to forget write it down please don't interject abeg. so ìfẹ́ mi jẹ́ kó yé yín ni wípé ẹ lè screen record ọ̀rọ̀ kí sẹ́kẹ́ tún lọ bí àwọn tó tún jù wá lọ ọmọdé làwà ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ sọ nípa ilẹ̀ Yorùbá ẹ máa mú váàsì ẹ̀ wá àsọ̀tàná o ìtàná lámúrúdùn àbí ilé ìtàn kan ọ̀tọ̀ ni ẹ lè máa fi wé ìtàn ilẹ̀ Yorùbá o àníṣe à ń sọ̀rọ̀ ríìlì èmi àti ẹ̀yin èdè tèmi àti yín jọ ń sọ lẹ́nu ibo ló ti wá
tí máa bí yín lè rí ń sí ibùdó ìdí tí màá ti ń jọ sọ ti wá nísìn ẹnìkan ní Ethiopia ló ti wá èèyàn tí ò mọ ibi tèdè ti wá tó dẹ̀ ń sọ wọ́n tó bá mọ ibi tèdè ti wá ni wàá mọ ibi tí ibi ìlú yẹn ṣe ń jẹ́ so many times tí máa wà ní comment section tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ bá máa wọ báyìí wọ́n lọ náà fi sọ wípé tó ọmọ 5 years tó bá jẹ́ babaláwo awo kéré awo agẹni ni awo dàgbà awo àgàtẹ ni awo léwe o awo sì lágbà adífá fún ọ ní alágẹsẹ ẹ wo ipa ìṣe ẹgbẹ́ ẹ pọ̀n ipa kì í ṣe ẹgbẹ́ ẹ pọ̀n. ẹni kálukú fẹ́ lọ sùn Nàìjíríà ṣáwa lè contribute. tó ẹjọ́ mi máa mú tí máa jì mí. Bàbá go and bàbá kẹ tó contribute torí èmi náà mo ní nǹkan tó fẹ́ lọ ṣe. You are there since morning. ṣẹ́bẹ́yìn lẹ dọ́rọ̀ lẹ̀. ṣé mo pé ìyá Òṣàtọ́lá ní ìfẹ́ dá lóhùn ní ìsọ̀kan àníkẹ́ ẹni sùúrù sà ẹni sùúrù pílátọ́ọ̀mù yìí ẹni tó create pílátọ́ọ̀mù yìí ẹni sùúrù ẹni tó create pílátọ́ọ̀mù yìí ẹni sùúrù ẹni tó create pílátọ́ọ̀mù yìí she's an intellectual woman well educated well informed well travelled. Gbogbo àwọn tẹ́ rí mi kò sí non-entity ń bẹ̀ o. And nobody has power of manipulation by his word of his mouth. The only thing you cannot manipulate is the voice of God. What do we call voice of God? Kí ni sọ ní English kò yẹ yín ni torí kò sí God kò sí tó jẹ́ God o. Elédùmarè. The English of Elédùmarè is the person that have a larger pot. I'm sorry, I'm not an educationalist and I'm a dropout in the school, if I may call myself like that. But I want you to know that you have, if you are intelligent, if you are 1,000 intelligent, you have 1 million intelligent people here. When you are telling me a Bible is well documented, which you cannot reason between the first page and the last page. Quran is well documented, which you cannot reason from first page to the last page. But when you're talking of Okpe, it doesn't have a limit. One OODUA, if you've put 20 Babalawo on a seat, from assuming now, if you are a real traditional person, tell your bafẹ́ wọ gbódù táìmù yìí ló máa wọ̀ OODUA tó bí ẹni yẹn wọ́n máa tú láti wò yí dàárọ̀ làwọn ètú tán. OODUA tí n bá parọ́ àwọn tó bá jáwo tó bá jẹ́ apẹ̀tẹ̀ bímbí tó bá jẹ́ babaláwo kó máa já mi tí ìtú tán. That is why lè ṣe rí pé ní a máa ń sọ pé èèwọ̀ ọfà ò ṣe kó já tán. La ṣe máa ń ṣèpèsè, la ṣe ń ṣèwúre, la ṣe ń ṣètùtù. My brother, I see you as a double standard person. I'm not sorry to say it. Yorùbá máa ń sọ nǹkan kan wọ́n ní tó bá máa jọ́ ṣàkálá, tó bá máa jọ́ ṣòkolo, èwo lọ sàlà bó tún púpẹ́ bó nà gbàlájà kó nà gbàjà. Bàbá mi ẹ má kí fọ́ fún un, ó má dàbí àṣọ kó má nà pa àṣọ sóhun létí, babaláwo lèmi tẹ́ ń bá sọ̀rọ̀ sà. Bàbá ẹ má bá mi sọ yẹn, ẹ má bínú mo fẹ́ Elédùmarè bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ hold on, èmi mo mute yín bọ̀dà ṣe. Oh my God. Mi ò kí ń gbà kan kí fa lórí platform ẹ jọ̀ọ́. Ẹ má jà kí fa, tábà kí fọ́ mọ̀dà pé wọ́n ń pe asán ni, torí bí wọ́n máa ròyìn wa dẹ́sìn, gbogbo wọn máa ní kinní kan ni. Ṣé rí ní tí mo fẹ́ kí bàbá yìí mọ̀ nǹkan méjì? My father built a house. He built it with a mud. With technology of the white man, I'm having a concrete block. I built my house. The house I built, it is now becoming an old fashion with what they are building now. Will I condemn my father's mud house? And I will claim in a house that was built in America or in Europe, absolutely I'm a bastard if I'm doing that. Because that mud house is where my father and my mother prepare who I am today. In history, go and Google it. It's forbidden for a Saudi Arabia to sell a land to an African man, especially Nigeria, especially Kóòtù Òjíire tèmi ti wá. Why am I defending them? I can tell you for free. Let's leave AK-47 alone. Let Arab fight me. 1,000 of them cannot even win, only me. And I will not carry any weapon. All I have to do is to have my water and the sand. My brother, don't let us be double standard. Let's be straightforward. Èèyàn kan ò ní dúró ní méjì.
èèyàn mẹ́ta ò ní dúró méjì méjì ó dèwọ̀ òrìṣà. Gbogbo wa pátá báwo lèèyàn ṣe máa gbéwèé fún mi tó máa ní ìrònú mi ìgbésí ayé mi ò gbọdọ̀ jùwé yẹn lọ sọmọ kọni ní àbọ̀ máa lè. Let's begin to ask ourselves. I'm not directing my question to anybody now. Generally, mo sọ fẹ́nìkan jọ wo mo ní ẹnìyẹn ò believe ìyálòdì ẹnìyẹn ò believe mo ní mi ń dáyàn lóhùn sẹ́ but tẹ́yàn bá approach mi for 2 reasons kó o tún òjíire mà ní ọmọ Ìgbò lè wá bá mi ń sìn kó lóun fẹ́ bọ̀gún lọ́dọ̀ mi ìn nígbà ṣé èyí tó bá kù tá a ti yorí òbúkọ fún ta yorí ajá fún àbórí àgbò fún yẹn ká lọ jẹ yòókù ebi ìyẹn ò ní pa mí kò sí ìdí kan àbí kejì I've had my finger burned ó dàbí mo ti sọ lórí ètò yìí rí but ẹ̀yin ń sìn ẹ ṣe gbọ́ ẹgbà kìrìsìtẹ́nì gbẹgbà kìíní gbọ́ you've not what the time you spend in making research about Bible and Quran why can't you make that and learn and make research about Ifa you will know what they call Eledumare. The person, no, they don't even refer to him as a man. The person that have a larger pot, Olodutomare, that everybody come and pick his own. Now, go to America, go to China, go to Saudi Arabia. Saudi Arabia till today, they don't plant anything apart from labidum. And labidum, I can tell you for free, they use it to prepare alcohol. If you don't know, it's all you need just to peel it and remove the seed, put it in the water, shock it for 3-4 days. Why are we deceiving ourselves? And go to whatever Israel, the fake Israel, where they collect people's land, what they claim to be Israel today. Go and start preaching Jesus Christ, where you are preaching it here. You'll be arrested. And that is the thing you now put on top of your own head. Without me or you paying our bill, we remove 10% from our salary. They don't want to know, maybe that one can even buy food stuff for your house. Don't talk of transport to your office. That is number 2. Number 1. Number 2, you contribute money. They built from the church money. They built university. My own child cannot go there. 2.53 million naira per term. Where will I get this? Am I an armed robber? Am I a 419er? And that money they use in build that school belongs to the congregation. My brother, why are we so stupid? Why are we so daft? By the time they want to build the school, they will ask for donation from all members. Mind you, they're cutting me. When I wanted to build Redeemer University, for them to have the certain amount in their account, whoever that have 1 billion, go and see the secretary. Who have 500 million, I want to reduce it to 500,000. And ordinary sweeper in that church, ordinary cleaner in that church cannot send his child, he or a child, to that university. Is that work of God? Which God? Where is the hellfire are you claiming? My brother, let's talk sense to ourselves. At times they will say, why Ifa is not documented this? We cannot, because it's not meant to be documented. Ohun Elédùmarè, ohun ọ̀pẹ ni. Tó bá ti ń dà báyìí, tó bá ti ń sọ náà gbọ́dọ̀ máa kọ́lẹ̀, tó bá dẹ̀ kọ́ tó mọ̀, ó gbọ́dọ̀ máa mọ̀. Lọ́dọ̀ bí àwọn kan máa ní Ògúndábèdé olórí olè, mo ní, who told you that? Who is that person? Who is that babaláwo that told you that? Bọ́ ọmọ tó wọ́n Ògúndábèdé bá ti di ó gbọ́dọ̀ jalè. That is a pure lie. You learn what you want to defend. Does Christianity learn what they are defending? Does Muslim learn what they are defending? It's a pity. Thank God the truth is coming out now. If a pastor can say he wants a peace in his church, he buried 2 human beings. 2 human beings. Is that person serving? Which God is he serving? The police now ask him, is that Jesus not answering you again? He said, that one is, he says, if before I bossy the equipment, mo beg you for me. Don't my bomb teleco, ni bomb no. Today me will let you. My brother, try to learn. If the way I'm hearing your voice, even though you are my senior, you can't be more than 5 years senior, more than 5 years above me. But that voice I'm hearing, I can't judge your age by that. But you should reason. You should reason. All of us should reason. Ó dàbí ìyàwó tí ọkọ pàṣẹ fún tó lóun ò gbọ́. Àbí bàbá tó advise ọmọ ẹ̀ tó lóun ò gbọ́. Ó máa nù ní. Inú ẹni tọ́lọ́run dá tó pé jù láyé tó bá fàṣẹ jù sí obìnrin ni. Kò sí bórí wá ṣe lè gbóná tó wọn ṣe máa mú wa wálẹ̀.
Kóró study ọkọ ẹ̀. Ẹ kú ètò. Ìyá mi, ẹ kú ètò ma, yes ma. Kò sí ọmọ ọmọ ṣe máa mú wa wálẹ̀. Ó ti study ọkọ ẹ̀ pé kó tó délé mo gbọ́dọ̀ dáná ẹ̀ lẹ̀ o, ó máa pè ní. Ó ti study ọkọ ẹ̀ pé ní tó bá ti wọlé fọ́ọ̀sì tó máa ń kọ́kọ́ láti ṣe bathroom ló máa wọ̀ ò ní disturb ẹ̀ ò ní bá sọ̀rọ̀ ńgbà yẹn. Tínú bá ti ẹ̀ ń bí ẹ̀wájú lọ ṣe ná. Ó ti study ọkọ ẹ̀ pé ní Monday Friday ó máa ń wà ethic fún níbi iṣẹ́ inú ilé ẹ̀ máa dùn. Ìyẹn ò ń ṣoògùn. Ìyá wa dẹ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan adáhunṣe oníṣègùn babaláwo arẹmọ kí náà ń pè lárẹmọ àwọn tó ń ta àgbò jẹ̀dí nǹkan kan ìmí inú wọn ò mọ bó ṣe ń dafá kò sí ẹ̀lẹ́dẹ́ǹtì lógún rárá. Bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú mi tó dọ́rọ̀ mọ́ yín lẹ́nu. Ẹ fífún ìyá mi. Ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ wo love tó wà lẹ́gbẹ̀ẹ́ orúkọ Ìyálóde Empire yìí ẹ bá wa click ẹ bá wa sanwó ń pé ẹ visit lẹ́nìí ẹ sanwó school ń pé ẹ visit lẹ́nìí. Èló ni. £1 péré ló jẹ yín ẹ wo àwọn ará Amẹ́ríkà ò rí wa wò mọ́ o. Mo mọ̀ ọ́ ti sí àpù mi ìbọn tí àpù tó sí yẹn bẹ́tà ló wà. Ẹ jẹ́ kí wọ́n máa tó restore TikTok ẹ wo so that a ní máa tẹ bá build page yìí ó máa strong dáadáa. Ń bolẹ̀ ní kí n click mi. ẹgbẹ́ orúkọ host. Ó ti kúrò ń bẹ̀. Kò kúrò ń bẹ̀ Ìyálóde Empire lọ́wọ́. Kò ń ṣe ti tó àánú box o lókè screen ní top left corner níbi tẹ́ bá ti rí Ìyálóde Empire ẹ máa rí. ó rà pé mo ti ṣe ó ti ń lọ ó ti ń rò ó rà pé ó ti lọ. Ẹ ṣe so gbogbo ilé ẹjọ́ ẹ bá wa join community ẹ bá wa join community. Kò sí wàhálà mọ́. Ẹ̀kọ́ là ń kọ́ gbogbo àwọn platforms wa ẹgbọ́n sókè sí. Bàbá ọmọọba tí ì ṣe o ẹ máa tẹ kíní yẹn dàbí orange báyìí ó dàbí love. Ó ti gbé ìwọ̀n wá sí ó ní £120 or £5 ó ní 70 or 1000. Rárá heart yẹn ẹ máa tẹ bá ti tẹ just £1 náà ni ó máa ní join community ẹ dẹ̀ tẹ ẹ máa send data ló ń sọ lórí bí ṣé tó kọ líìkì sí yẹn kíní kan báyìí tó fò bí ẹyẹ báyìí. Yóò ṣàtọ́lá mi ìfojú pa yín rẹ o wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ mú kí yín òye yìí. Yes ma ẹ ṣeun ma. ẹ wo ṣẹlẹ̀ yìí tí ikọ́ wà tó kọ líìkì. No ẹ wo Ìyálóde Empire yẹn ṣe ti rí. Ẹ máa rí heart lẹ́gbẹ̀ẹ́ wọn ó dàbí orange bọ́tá ẹ̀ bá tí ì tẹ̀ lọ́dọ̀ yín kò ní jẹ́ orange ó máa dàbí dúdú báyìí. mo ń bọ̀ mo ti tẹ̀ ń sìn ẹ̀rí àwọn èèyàn tẹ̀ ẹ́ ní bó ṣe ń lọ. mo ti rí ó ti ní kí n join ó ní ṣé kí n exchange mo ti tẹ̀jọ́ wọ́n ní exchange okay. That means ní coins so ó fẹ́ exchange yẹ coins táwọn èèyàn ti fún yín ní previous life so ẹ tẹ exchange mo ti confirm ó ti gbórúkọ yín jáde báyìí. so ṣé nǹkan tí mò ń sọ yé yín ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí a fẹ́ ká máa lẹ́yìn ni ó dàbí àwọn kan bá mi jiyàn ọ̀sán yìí wà ọ̀sán yìí ò sí ìgbà kan àwo kan kòkó bàbá sásùn bóyá orí platform yìí àbí platform yìí ọ̀sán yìí wà kò dẹ̀ tún sọ̀sán yìí fún dínkù àbí kejì original ọ̀sán yìí tẹ́ni tó ní ó máa ń sọ fún ẹni tó ní pé àwọn tí ń bọ̀ yẹn àwọn tó dé yẹn £20 ni kò gbà lọ́wọ́ wọn o kò gbọ́dọ̀ gbà jù bẹ́ẹ̀ lọ. Bàbá àṣírí ìṣẹ̀ṣẹ̀ lílé yìí mi ò rò pé a ní láti mú yẹn wá bí. Àkóṣe ìbọ̀dá wa tó béèrè question tájọ́ ń sọ̀rọ̀ nínú. Òun náà ni. Ẹ má sọ̀rọ̀ nípa ọ̀sán yìí pé piapic. Ẹ fi ọ̀sán yìí lẹ̀ ẹ fi ọ̀sán yìí. Ẹ fi gbogbo ìwọ̀n yẹn lẹ̀ so kọ́dà wa ẹ jẹ́ ẹni sùúrù ó yé mi ẹ jẹ́ o bá screen record ṣe bẹ́ẹ̀ mi ni kọ́ wá bá mi kọ́ nínú ọdún. Ẹ má sọ bẹ́ẹ̀ jọ ọ̀sán yìí wà ní bàbá tèmi ẹ má sọ bẹ́ẹ̀. Ó ti yé mi sẹ́ ó ti yé mi so irú brother wa yìí ń sìn gbogbo táìmù yìí tẹ́ fi study Bible tẹ́ fi study Quran tẹ́ fi ní BSc PhD Masters whatever ẹ lọ lò kẹ́ fi kọ́fà ẹ mọ ohun tó ń pè láyé tẹ́ bá ti lè ṣe yẹn you can come here and come and because we don't allow people to use our brain that's one. Secondly kò sí daft níbí tẹ́ bá rí ẹnìkan tó ń bá yín sọ̀rọ̀ bí pé wá lòun educate at least tó bá pẹ̀lẹ́ lóníṣẹ̀ṣẹ̀ ó bá aláwo ni ó ń bẹ̀ mọ́ fani.
So Bible, but you said you're a Christian, I think before I got home, I'm listening to you. If you're a Christian, how many people wrote the Bible? 67, both Old and New Testament. 67 different people wrote the Bible. And when did they write it? Is Jesus alive? When when Bible was in, Jesus was, it's after hundreds of years. My brother, we don't need to decide. What is your own? My baba meeting, see my one baba in a color fine. Oh man, then. The mamura tí mo bá ń jáde, irú ọ̀la Mondays ni mo bá wọ shirt and trouser. Láwọn mo fẹ́ gbé mọ́tò jáde mo rí páyé owó epo yọ torí fẹ́rí ti wà ládùúgbò bí tẹ́mi ń gbé is a wasting of money. Who are you impressing? Okay, topic mi ẹ jẹ́ kí n sáré tí tìpẹ̀. Mo fẹ́ kọ́ sáré pé mo ń gbé mọ́tò jáde every day. I'm not impressing myself, anybody. I'm damaging myself. Tí mo lè wọ lag ferry for 2,000 naira láti dé Ìkòyí. Tí mo lè wọ 3,000 láti dé Àjà. Tí mo lè wọ 3,000 láti dá Àpá. What's the essence of buying fuel of 25,000 go and come every day? Is that not madness? Ọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí gangan nìyẹn. Then ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn. Ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn o. Toró níṣẹ̀ṣe ń táwa ń sìn ewúrẹ́, òbúkọ, àgùntàn, àgbò, ẹdìyẹ, ẹlẹ́dẹ̀. Ń tá a lè sìn, tá a lè pajẹ. A máa ń júbà ni. A máa ń wúre ni. A kì í sìn kankan. Oníṣẹ̀ṣe tó bá lóun ṣẹ̀sìn, ẹ sọ fún pé ní kò tí ì mọ ohun tó ń ṣe. Nẹ́sìn kí wọ́n ń pè lẹ́sìn. Àwa ń wúre à ń júbà fẹ́lẹ́dùà ni. For 2 reasons. Oxygen tèmi àti yín gbà símú. Tí Elédùmarè ò bá produce ẹ̀ fún mọ́ naturally within 2, 3, 4 days, within 48 hours, ó sì máa manufacture 500,000 as of Nigeria today. Who am I deceiving? Muhammad is the only prophet accepted. Ó ṣe jóun ni aburú bájù láyé tí ò fọmọ ṣáyé. Ó ṣe jóun laburú bájù láyé ẹni tó pàyà pa bàbá ẹ̀ tó fi tipátipá fẹ́ ló poison ẹ̀ ló pa náà. Ó jẹ gbèsè kó tó kú ni. Why are we deceiving ourselves? That so-called Kaaba that is there, I want you to know and you must know pé àwọn abọ̀rìṣà ilẹ̀ wọn kò sóòrìṣà tiwa o. Abọ̀sì gidi ilẹ̀ wọn bàbá ńlá bàbá ẹ̀ ló kọ́. Tó bá ti lógun tó bá tó máa dé lòrìṣà ń pọ̀ sí ń bẹ̀. Orúkọ tó ń pè ní Muhammad gangan. Abdullahi bàbá ẹ̀ àwọn olórìṣà ló sọ lórúkọ o. Àmínà ìyá àwọn olórìṣà ló sọ lórúkọ. Àbọ̀n ló sọ bàbá àti ìyá ẹ̀ lórúkọ ńgbà tó délé ayé ni. Let's think ourselves. Brain, ọpọlọ, ẹ̀rọ, digest it yourself. Jesus Christ. Kò sí nǹkan tó ń jẹ́ Jésù. Kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Because kò sí jẹ́ nínú èdè àwọn tó gbé Christianity wá. Jẹ́ ò sí ní kò exist nínú dictionary wọn níbo láti rí. Àwọn tó ń pèsè ní Sátánì ní ò fẹ́ máa ṣépè torí ibi tí mo wà. Sátánì àti èṣù ó yàtọ̀ fúnra wọn. Àwọn náà wọ́n ibi tó ti rí Sátánì wọn. For you to know they are deceiving you, they are bringing a picture. Jesus Christ ni èèyàn funfun ni o. Èṣù nìkan lèèyàn dúdú. Sátánì lèèyàn dúdú torí èṣù tèmi bàbá tèmi láàlú. Ògiri òkò ẹ̀bọra tí jẹ́ látọ̀pa ẹgbẹ́ rẹ̀ mú wà. Koríkodò tí rú mìnìmìnì. Tọ́ bá ní ẹnìkan ní èṣù láàlú kíní kankan báwọn yẹn gbá kan àwo kan onílé oríta ọ̀gbẹ́ni mo ní yes àwọn ọ̀tá ẹ̀ tí wọ́n bá ń sun mí àwọn ọ̀tá ẹ̀ máa sùn fún lómìn tí wọ́n bá ń sunkún àwọn ọ̀tá ẹ̀ á máa ṣẹ̀jẹ̀. Go and make a research and learn what you lost. What all of us lost is our own root. Let us go and learn about it. Mi ò lè sun Èkó mi rí bí obìnrin náà ṣe dáa tó pé mo wá lọ gbá èwe mo gbọ́dọ̀ délé mi ó pẹ́rẹ́ jù before 6, 7 láti wá ṣe ìwúrọ̀ nídìí òrìṣà ni. Àwọn náà pè mí ni I didn't do it voluntarily. I did not do it voluntarily, and I'm saying it and I'm quoting it here every day, almost every day. Mo yìí tún kò tẹ̀ láàárọ̀ yìí gan. Ìgbà tí ìyàwó ṣe program kan láàárọ̀ yìí lórí pẹ́nìkan. Mo jẹ́ kó yé wọn pé nírọ́ ni. N tó ṣẹlẹ̀ sí mi mo mú wá as an example, which I have the fact and everything. So brother wa
kẹ́ tó lè defend nǹkan jẹ́ ti wádìí nǹkan yẹn dáadáa òun máa gbó ń ṣe gbá òkè ń ṣe oníṣẹ̀ṣe òun kí ló ń pè lóníṣẹ̀ṣe ojí lówùúrọ̀ òpè Elédùmarè òpin ọ̀nà kó ológun ló ṣà ní gbogbo ìrìnlé if you have the opportunity you can have it ẹni tó rẹ̀ǹtì lẹ́yìn tó máa dógùn sílé onílé ni Elédùmarè bàbá mi kábíyèsí Ògúnlákayé Ifá Ọ̀rúnmìlà ẹ jẹ́ kí tèmi ó dá o àwọn alálẹ̀ ẹ jẹ́ kí mi rí tèmi ṣe o ẹ lọ wo changes nílé ayé ẹni tó bá ń wúre bẹ́ẹ̀. On the 1st bí mo ṣe ṣèwúre tán program wo la ṣe ń jọyàn náà pé ìyá wa náà wà ń bẹ àti sista Múlíká ó dàgbàjọ wà ń bẹ ni àwọn kan wà ń bẹ pé wọn ò lè sùn hallelujah kìíní kan náà ń pariwo aṣọ ẹ̀ ń ya lọ́rùn òun gba 80,000 naira lóṣù ọdẹ dá 10%. Nítòkù yẹn ṣóra ń jẹ sílé débi tó máa sọ school fees tó máa sọ bíìlì ilé ẹ̀ kátẹ̀ ní Nàìjíríà ló ń gbé ẹ jẹ́ gbàgbé àwọn tó ń gbé diaspora tó bá ń lo bàdé Nàìjíríà lé ní 30,000 naira ní 2 bedroom ló per week. Why are we deceiving ourselves? Mo dúpẹ́ pọ́mọ Yorùbá ní téèyàn bá lu mọ́gùn ṣe lè ká sáàmù sí kó kúrò lára ẹ̀ ní tó máa bá kú nìyẹn ọmọ tó gbé kọ̀fọ́ṣọ̀ tó gbé gírì ṣe lè ká yà sí fún kó dìde ni ewé àtegbò táàkì náà ló máa fún ta ló lewé àtegbò orí ilẹ̀ wo ló ti wù wọ́n ṣe lọ gbin gbàgùdá sí Saudi wọ́n ṣe lọ gbin sun ní Israel lẹ́yìn mango another fruit kò sí tó ń wù ní Israel náà Saudi kòkó tiẹ̀ ń wù ń bẹ ọ̀gẹ̀dẹ̀ tèmi àti yín ń gbìn bí as fresh as good wọ́n máa gbé dá èyí tó bá gbélé ní tán gélé ní wọ́n máa gbé dé Saudi lálẹ́ wọ́n á jẹ láàárọ̀ ọ̀la wọn ò ń jẹ jíjẹ òkè tàtàwà ń jẹ yìí bọ́ wọn ò nílẹ̀ tó ń gbìn sí náà Èdùmàrè tó wá ṣèyẹn fún yín yẹn kò mọ̀ ṣe. All of us sit down and think within our own brain, within our own thinking faculty, and know the right and the wrong thing. I'm sorry if my English is not correct. That's the little I can say. I don't even have right to speak English here. They only pardon me. Tábàdí pa jẹ́ kéèyàn ṣe ìbòtórí ìkànnì ọmọ kóòtù òjìrè lélẹ́yìí. Wọn ò bí mi dáńsì kí wá lọ ní pé ní Ọ̀rúnmìlà kìíní kan ní Saudi. Báwo pé ní ṣe lè ya wèrè ni? Because it's not their own. Did some people now come, or some group of people will now come and impose somebody else, imported religion over me? That is rubbish. That's what we are saying. Pure rubbish. Tí bá jí láàárọ̀ sí tálà tí mo bá láwò bá tẹ́ mi lọ́rùn tí n bá dá obì mo lọ́pẹ̀lẹ̀ má dà. Tí n bá dà tó bá wù mí tí n bá ráyè má dá ikin. Nítorí tó ṣẹlẹ̀ á sọ fún mi náà. Tó bá dẹ̀ jẹ́ tó takùn tó jáṣe Elédùmarè ni. Tó bá ti takùn bẹ́yìn babaláwo á sọ fún ẹ tó bá ti ní omójú kúrò ń bẹ́ ó ní tó mìnì náà. Wá ṣètùtù wá gbàdúrà wá ṣẹbọ ni. Ṣé wọn ṣẹbọ ní Saudi ni? Ṣé wọn ṣẹbọ ní Israel? So my brother, please, nobody is preaching any religion for you here. Sit down within yourself. O ti ní mọ̀ nípa Bible, o ti ní mọ̀ philosopher ní ẹ, professor ní ẹ, nǹkan kan. Engage lady kan lánàá, bóyá bíbá iná ni. Ó ní lecturer lòun, whatever. No, ọ̀dọ́kùnrin. At the end of the day, ẹ lọ mọ̀ tẹ́ fẹ́ jiyàn lé lórí. You only learn Bible and Quran. Go and learn what we call Ọ̀rúnmìlà. Ọ̀pẹ. Tá bá ní ọ̀pẹ yà sí àìmọye bí. Ọ̀pẹ gẹ́gẹ́ wà nù tí a fi rí àdánwò lọ́wọ́ àwọn òyìnbó. Epo pupa àdín. Wọ́n wá export ẹ̀ ń bí ni o. Wọ́n import ẹ̀ láti ìlú wọn ni o. Yàrá tó wá kó nìyẹn o. Crude oil tí dé ń gbà yẹn o. All over Africa, which Nigeria is one of the most potential places they get. They get in Benin, they get in Warri, they get in Calabar, they get in Yoruba land, they get in Ife, they get in many places in Yoruba land. To the extent that they have a route, if they are coming from Benin, that is why when we have a war between East Chagam, nobody can pass. Their train cannot pass, their vehicle cannot pass. They were forced to go and settle it. When they got to Alaafin Palace, Alaafin said, I thought it was a land matter you came for. If it is a crown matter that caused wahala between the Remo and Elepe, please, I can't settle it. Go to Ife. And because it is the custodian, Olori Aladelo Oni of Ife, òyìnbó ṣe wá bá wa. Charter kan wà tí Ìyálóde gbé jáde. Bóyá ká bá mi fún má bàbá wa yìí ní copy. Ẹ lọ kà á náà. Somebody just cage your brain, and that your brain remain where it's caged. It cannot expand more than that. That we. Gbogbo táwọn ṣe lé nìyí ìmọ̀lẹ̀ ní kò ń ṣàwà ó kéré jù gbogbo àwọn tó wà ní platform mi sọ guest o tó wà ní platform yìí ẹni tí ò bá ná rárá if you are in Nigeria ló máa ná 20,000 naira lọ́sẹ̀ fún data contribute it into how many weeks in a year. It has something to do in somebody's life.
We are doing all this to make sure we open the brain of the people that the people that their brain has been locked, completely locked. So, my brother, I believe if you want to talk anything about anything, we don't call you for SSA, we don't call you for any religion, because we don't have religion. It's only Muslim and Christian that have religion. Ìṣípayá làwa máa ń ní. A dẹ̀ nígbàgbọ́ lórí Elédùmarè. Elédù tó máre, ọba tó ní gbogbo nǹkan láyé, ní tó bá wùn ló máa fún ẹni, ìtumọ̀ Odùmarè nìyẹn. Odù tó máre, a larger pot. So I think I raised my case for now. Thank you very much for giving me the opportunity. Thank you very much, sir. Yalo Disha Ambe. Yalo Di. Everybody is here. They are listening to you now. Everybody is here. My brother, be fast. Other people want to contribute as well. Ọ̀rọ̀ tèmi fẹ́ kúkú sọ. I just want to reply to what Yao Shatola said. Atimora wa ti pẹ́ díẹ̀ náà, but I believe that is what the allegation she made is not what I will not let it go past me. That's number one. Then number two, I will not let it go past me because I may be a Christian, but I'm a realist. In court two, allegation of is coming here, gone. Me, I believe that is part of the reason she will grow for the Towa. For the Towa lane, it will grow. It should have gone more. Come again, sir. Can you repeat that? Money allegation of coming here is. No allegation. Can you repeat the allegation, sir? Yeah, I'm going to talk about it. It's let me feel pay. She gone to a group or now she says something. Grow to we are Buruto. What does she say? I want to hear it from. I want to hear what she said from your mouth. Yao Shatola sọ̀rọ̀ kan wọ́n ní ìgbà tí mo sọ̀rọ̀ tí mo ní even as a Christian I am close to so many babaláwo oníṣègùn and others. That doesn't make me I'm a Christian doesn't mean that I don't know where I'm coming from and all of that. But Tom has sọ̀rọ̀ Tom has reply wọ́n ní I am close to them so that yeah, you'll be able to exploit them. Exactly. Yeah. I'll be able to exploit she's them. right. Oh yeah, continue. I'll give you the answer. Yeah. Okay. Thank God. Thank you for saying she's right. But all right. It's very funny that you're saying it's right. She's right. And it's not very funny that she's saying that. Because gbọ́dọ̀ yẹn ṣe tẹ̀ ń bó ṣe ń gbóná nínú mi nígbà tí wọ́n tẹ̀sí kọ́kọ́ sọ̀rọ̀ yẹn. Ìjọba sọ Yorùbá ẹjọ́ ẹ ṣeun. Gbọ́dọ̀ yẹn ṣe ń gbóná nínú mi nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn. I was like, first of all, Yorùbá ṣebí Yorùbá náà ló sọ pé ìkọ́ tá a bá ń ṣe tá a bá fi ọwọ́ ọmọ sí ó ṣe tán láti parun ni. So you are now telling me as a Christian wípé ó dá o nǹkan tó ń ṣe yìí ò kò dá o yìí bá lọ́nà o. Bàbá Yamoríkì lẹ́yìn. Hello. Yamoríkì lẹ́yìn. Ṣé bá wa dá wọn lóhùn? Yamoríkì lẹ́yìn. Ẹ ti ká àwọn ọmọ yín. Mi ò tí bímọ. Ẹ wo ẹ má derail mi mo ní point tí mo fẹ́ make it's because of that point. Ẹ má pariwo mọ́ mi o. Ẹ má pariwo mọ́ mi. Mi ò pariwo mọ́ Yamulika. Ẹ ní respect fáwọn obìnrin. Ẹ má pariwo mọ́ mi ṣe ti gbọ́. Yamulika máa gé yín jẹ láti online ni o. Ẹ gé mi jẹ. Wo. Ibi chọ́ọ̀chì yín náà lọ ti ní kẹ́ máa tèṣù mọ́lẹ̀. Ṣáwa lọ ní kẹ́ tèṣù mọ́lẹ̀ ni. Délé tèṣù mọ́lẹ̀ láéláé. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ tèṣù mọ́lẹ̀ yẹn ṣe mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lé lórí. Àwa kọ́ lẹ ní ká má ṣe é padà lọ́lé yín. Mo rí fídíò kan nípa ọ̀rọ̀ tèṣù mọ́lẹ̀ yẹn. I'll go back to what I was saying. Wọ́n wá ní ṣèbọ́mọ èṣù ni wọ́ gbẹ́sẹ̀ kò tẹ Jesus mọ́lẹ̀. Ṣé understand? Like one switch ẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n ṣe I think it was Ṣèṣedì. Wọ́n wá ní ṣèbọ́mọ èṣù ni wọ́ gbẹ́sẹ̀ kò tẹ Jesus mọ́lẹ̀. I was not laughing because ẹni tó kọrin yẹn Naira Marley ní Muslim ni. Ṣẹ́rù ń bá wọn láti pe Muhammad Jadala. That is even the main reason. That was the main bone of contention that we were talking about like earlier on.
kí wọ́n tó wá make Ẹ wo. Tó accusation bá yẹn mọ́ jẹ́ mi. mi ni mo fẹ́ kọ́ máa ní ẹ̀ta láàmọ́lé àtàná bí. Ṣó ti yé yín? Because ẹni tó kọrin Muslim ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ̀yin ẹ So padà lọ́lé yín torí nídìí ilé tàwa wọn ò sọ fèmí kémi máa kí n má mọ̀ pọ̀ ọmọ àrẹ̀sà ni mí. Kò yé yín. Wọn ò dẹ̀ sọ fún mi pé kí n máa ronú nínú bí wọ́n ṣe kọ́ nínú àwọn òwe yẹn pé kéèyàn má lárò jinlẹ̀. Wọ́n ń kọlà nílé tàwa. Yorùbá ni mí, Yorùbá nìran mi. Ọmọ káàárọ̀ oòjíire ni mí, ọmọ káàárọ̀ oòjíire nìran mi. Ṣó yé yín? Don't push the blame on us. Go back to your house. Ẹ lọ bèrè tó ń ṣe ń bẹ̀ torí ti tèmi ó yàtọ̀ sí titi yín. Àpèjẹ lásán ni mo máa pè yín kẹ́ wá bá mi ṣe. Mi ò lè pè yín kẹ́ wá bá mi ṣòro lé mi láéláé ó ṣèwọ̀. Àbọ̀rọ̀ àbọ̀yè. nǹkan tí back to ọ̀rọ̀ tí ìyá wa sọ, ìyá Òṣàtọ́lá, ó wà very funny. Because first of all, ó kọ́ dùn mí pé a ti derail so much from the conversation we were having. Mo sọ̀rọ̀ kan fún yín, mo ní I'm a spiritualist. Gbà tí àwọn kan máa tẹ̀ sọ̀rọ̀, wọ́n máa táwọn èèyàn like wọn simply not now, but if people want to talk, they will say ìṣẹ̀ṣe is spirituality, it's not a religion. Many religions are in the world, like Yalode rightly said, but very few spirituality. If I decide that religion ni yìí, mo like here or relate more spirituality to me, why is there a problem? That's number one. That's aside though. That's even aside. Mo ń gbọ́ yín, mo wà pẹ̀lú yín. I'm realizing what you are saying. Who even this question now is to Ìyá Òṣàtọ́lá. Number one, ta ló sọ fún yín wípé there must be a war, there must be a fight, there must be issue, there must be argument. Because I told you that it's in the Bible, it's in the Quran. It's in the Bible, it's in the Quran. Ní pé kí ni sà? That there must be a war. Ẹni tí ò bá ti gba tiẹ̀ kó pàṣẹ kò sí fásitì tó ti ní kọ́ lọ pààyàn ní Bíbélì. Mo jáde sà. Mi ò ní interest. Ẹ̀yin ní kẹ́lọ́ tó Bible yín kàtẹ́ ìgbàgbọ́. Mi ò ní interest because mi ò fẹ́ sìnà mọ́ èyí tí mo ti sì k'Ẹlẹ́dùmarè kó tó tọ́ mi sọ́nà. Bàbá ṣe é rí tó ń preach fún yín ní church. N tẹ́tí yín fẹ́ gbọ́ ni kò ń ṣe ní tó wà nínú ìwé yẹn. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ibẹ̀ ti dé bẹ́ẹ̀ náà. Ẹ jẹ́ kí n wá sọ fún yín, tẹ́ǹbà á sọ fún yín pé mi ò kí ń lọ ṣọ́ọ̀ṣì ńkọ́ o. Èmi ò mọ̀ that belongs to you, that's your own personal thing. Tí wàá sọ fún yín pé mi ò ní pásítọ̀ ńkọ́. I said that one belongs to you. That is none of my business. Once you're a Christian, you have a pastor, Jesus, or disciple that wrote the Bible, they are your leader. Human being like you wrote the Bible. Am I right or wrong? Yes. Our Bible is written by spiritualists. The 12 disciples, can you tell me their surname? Apart from Jesus Christ, who has surname among them? Mo sọ fún yín dádì, àwọn tẹ́ wá bá ń bí intellectual ni wá. Èmi ní education mi lójú ní gbogbo. Bàbá, ṣíìpù tiẹ̀ ní ṣíìpù ní Jesus jàre. Jesus ní page, ẹ máa gbọ́ bàbá, Jesus ní page lórí TikTok. Jesus ní page lórí TikTok. European, anything whatever. Kò sí jẹ́ nínú èdè àwọn tó kọ báyìí téèyàn gbé Bíbélì lẹ́yìn lọ́wọ́ náà. Ṣé jẹ́ wà nínú èdè wọn ni? Answer me that, my brother. Jesus is not even the real name na. Yeshua lórúkọ ẹ̀ náà wà wíwá mọ́ bí. Nǹkan tó máa ń dùn mí is when people believe that everybody tó bá ti jẹ́ Christian by one stupid. Ṣé wọ́n stupid náà lọ rí èèyàn méjì mọ́lẹ̀ nínú church kí peace lè wà ní? Inú Bible ló gbé jáde, wọ́n gbé jáde nínú Bible pé kán lọ máa. Kò ṣe ní Bible, ṣé kó bá yín play fídíò yẹn sìn ni? Ká play fídíò yẹn fún yín pásọ̀ tó lọ rí èèyàn méjì mọ́lẹ̀ tọ́jú gbé wá fún láti Ìbàdàn wá sí Ògùn State. Excuse me sir, bí mo ṣe wà yìí mo lè níyàwó 8 ṣó wà ní Christian ṣó wà ní Bible ni. Nǹkan tó ní kálukú bá ṣe ẹni sùúrù ẹ ká máa wà realistic. Ẹni tó níyàwó tó ní mọ́ mi ò kí ní èrò discussion yìí but let's have it. Bíbélì ni. Let's have it. I didn't start this kind of discussion but let's have it. And here I am still surviving. Ìyá mi, bàbá yìí ní tí mo rí pẹ̀lú ọ̀rọ̀ wọn ò ju pé èmi ò ń ṣe atọ́nisọ́nà, Èdùmàrè nìkan ló ń tọ́ni sọ́nà, igba arúnmọlẹ̀ ló ń tọ̀yàn sọ́nà. Bàbá yìí ò rẹ́dì láti tẹ́ bá rẹ́dì láti learn kọ́ ló ń kọ́ ń tán pè ní Ifá. Torí Ifá òun ṣe kò ṣeé kọ́lẹ̀ náà a ti trash kéèsì yẹn many times. Ifá ò ṣeé kọ́lẹ̀
báwo lè fẹ́ kọ́lẹ̀ odù mélòó ló fẹ́ kọ odù ẹyọ kan ju kùránì 1000 lọ ó ju bíbélì 1000 lọ so báwo lè fẹ́ kọ́lẹ̀ ta ló fẹ́ bẹ́ẹ̀ kọ́. I think I have to rest my case. Ìyálóde Sister Monica Ìyálóde bàbá. ṣe gbọ́ pé ṣé lóòótọ́ ló máa sí TikTok padà ni. Kinní kan ti tún wà tó ju kinní lọ o tó dàgbé bíi TikTok ni o ẹja tètè máa torí ká lè ní option torí a gbọ́dọ̀ lose war yìí torí àwa kọ́ là ń jagun alákatakítí ló ń bá wa jagun àwọn tí kì í gbọ́ tí kì í gbà. lórúkọ app náà. ṣé ẹ ní nọ́mbà Queen lọ́wọ́. bẹ́ẹ̀ni. ẹni kí Queen send ẹ̀ sí yín tí máa lè send ẹ̀ bí tó bá lè wọlé sórí messenger yín máa send ok máa send ẹ̀ sí Ìyálóde máa send ẹ̀ sí yín. ok. bí mi ò bá ti send ẹ̀ sí máa send ẹ̀ sí WhatsApp ìyá mi. Ìyálóde kí ló dé tó dá wa lóhùn náà ṣé lúwo mi ti dé ni. Ìyálóde